2 3 gbà 3,000 lélẹ̀ ìwọ náà gba 1,000 naira yìí. ẹ ṣeun kú. obama kì mí. kíkí tó ń kí mi bí ẹni pé èèyàn ń kí èṣù ni o owó ẹ̀jẹ̀ pátápátá ni mo fún ẹ tí mo lọ padà débí tí mo rí pé irun yẹn ò dáa tí bá nà owó báyìí tí bá fún ẹ lẹ́sẹ̀ ó pí ẹ o tí bá bẹ̀rẹ̀ tí bá kó fún ẹ látòkè wá ogbó bíi ibi yìí ó máa disappear ni arábẹ̀ ni pé kò wùrí láyé ẹ ọlọ́run dẹ̀ ń gbọ́ ò ní dúró gbà tán ò ní gba 0.1 ò ní gba half 0.1 ò ní gbà kò sí wàhálà ẹ pẹ̀lẹ́ ẹlẹ́mí ńlá ó mọ̀ kí mi ò lápọ̀ mi ò ń pariwo tó bá bomi sí mi lẹ́nu mi ò ní tú dànù ó mọ̀ tí bá ti rójú ẹ̀ máa dàbẹ̀ ní kó ń bi epo sórí èṣù ni ó ti yẹ ẹ̀ sìn yàrá bírẹ̀ nọ́ọ̀tà mo dára mo àṣìbà atlas ṣàwálà ìrẹ́rìn owó lobìnrin mọ̀ ọ́ sọ bẹ́ẹ̀ róbò tíbẹ̀ máa padà wá wú ẹ̀ ń sìn máa padà wá wú ẹ̀ wúrọ́ sọ ní ló ń kí ọ sọ ní ọmọ ejò ńlá òǹrè Dagboru ọwọ́ àìdá ọ̀ bí àwọn kúrà máa yọ sí ẹ fẹ́rí sùn máa máa wo orun mi bó ṣe rí wo bí o ti gbọ́ sí mo sọ fún ẹ. mo ti gbọ́ ìyẹn lẹ̀ dá. ẹ jẹ́ kí n máa bá yín ṣe mu lọ ẹ ó ti tẹ̀ ìgbò time. ṣẹlẹ̀ ẹlẹ́lẹ̀ tó kí. láì ló ò ní sọ yóò ní fẹ́ẹ́ ara mi ò ní ẹ̀tọ́ pé báyìí o ní mo ṣe nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ tó kò sí kankan tọ́mọ yẹn fẹ́ tí mi ò lè ṣe fún mi ò mọ nǹkan òun láyé. ẹ̀gbọ́n sọ̀nà ẹ̀wà wèèwò tani ibo. ẹ̀wà jàre ẹ̀wà náà ká tó lọ jẹun ẹni ẹ̀ náwó lọ́wọ́ a jẹun tán ata gbogbo ẹ̀rọ akúrò ń bẹ àtúwá débi tí gẹ̀ẹ́ ti ń ṣerun ẹ̀yin lẹ sanwó orun bẹ́ẹ̀ ti rówó. ọmọ òde ni ẹ ọmọ òde ṣọwọ́n kí n máa ń sọ fún ẹ máa ní kó já mo ní pé kó máa sọ jí gan kó kú ọ̀lọ́dọ̀ ọmọ mi ẹ̀yà nọ́ọ̀sì yẹn wọ́n fẹ́ bá yí ẹ̀ jẹ́ ni o kò sáǹfààní kan tí wọ́n fẹ́ ṣe fáyé ẹ̀ wá wá jẹ́ káwọn èèyàn kan ṣe kí ni kan blend ẹ̀ kan sọ jẹ́ ayé ẹ̀ kan swagger ẹ̀ kó ṣe kí ni kó dọmọ ńlá kó dọmọ gbòòrò. so o fẹ́ sọ fún mi pé òmùgbà tó dán mi bẹ̀. mi ò mọ̀. ṣé bíbi ta ti lọ jẹun ni tí stupid idiot kọ́kọ́ lọ ń là mí tó ń là mí mi ìmọ̀ ẹ̀ tó kàn nínú gbogbo wàhálà tí mò ń fà o fẹ́ sọ fún mi pé o mọ bó ṣe dán mi bẹ̀. mi ò mọ̀ o. Magọrẹ yóò dún sókè magọrẹ ń bẹ. ẹni láyé rẹ̀ ló máa máa ta sí ó bínú lọ́wọ́ ẹni láyé rẹ̀ ló. Apẹ̀dẹ̀ máàdì. Òòṣà tí ń ré ikú, òòṣà tí ń ré àrùn, òòṣà tí ń ré àṣeèrí, àṣeèkójọ́, apẹ̀dẹ̀pẹ̀dẹ̀ máàdì. Ìkarahun ìgbín ní bàṣírí ìgbín tí ìgbín kì í fi rárùn gbóná tí kì í fi ṣàìsàn tútù báyìí ti lé olúwẹ́rí apẹ̀dẹ̀pẹ̀dẹ̀ máàdì. Arábìnrin ò ní rí ikú mọ́ o ò ní rí wàhálà mọ́ o àti rí ikú dànù àti rí wàhálà dànù. Gbogbo òpèsè tó lẹ́tọ̀ọ́ kí n ṣe ni mo ti ṣe sínú ìkòkò tó rí bá ń gbọ́ ìkòkò alágbára tí ń rí ikú dànù tí ń rí àrùn òun lórí ọwọ́ rẹ lọ́wọ́ á kù sí o. Bí o bá ti rí wípé ilẹ̀ ti pa tí gbogbo nǹkan tilẹ̀ ti ṣú díẹ̀ tẹ́nikẹ́ni ò lè rí ọ ló ń gbé kòkò yìí ó lọ rè mọ́lẹ̀. Bí kòkò yìí bá ti lè wà nù lẹ̀ fódìdí 40 ọjọ́ tí gbogbo ohun tó wà nù ẹ̀ àti kòkò yìí bọ́ bá ti lọ rèé jẹrà ọ̀tọ́nù yìí ò ní wípé ọ̀tún lálàkàlà mọ́ ọ̀ ní yàwèrè lójú àlẹ́ ò sì ní ìyà lójú ayé. ọwọ́ á kù sí ẹ lọ́wọ́ o bí kòkò yìí bí ó ti ṣe wọnú ilẹ̀ lálẹ́ òní tójúkojú ò sì ní rí tí wọ́n gan ò sì ní rí mọ́ nígbàrà tó bá ti rí mọ́lẹ̀ báyìí ò tún rí mọ́ gbà. ọwọ́ ẹlẹ́bọlẹ́bọ dà sí o lọ́jẹ̀ bẹ́ẹ̀ fún ọ ẹ̀rọ rẹ̀ ni wọ́n gbé lọ ọmọ ìjẹun wà tọkọ ìwúrà kan tó fi gbèsè.
lọ́mọ kó lọ́mọ mọ ẹ̀ sórí o. Sunday Dagboru dé. ẹni tó láyà kó ní káyà rẹ̀ dúró jẹ́. Sunday Dagboru dé. ó wá dúró gbogbo àdúgbò dákẹ́ rọ́rọ́ ni. Sunday Dagboru dé. kò sẹ́ni tẹ́gbẹ́ náà wojú ẹkùn láì ṣàwó. Sunday Dagboru dé. ọ̀gbẹ̀rì tó sọ òwádẹ ní àkọlẹ̀ bòkíyá ni. Sunday Dagboru dé. ẹni kò mọ ẹni mọ kò dẹ̀ tí ì rí. Sunday Dagboru dé. kàkà kí orí òkè tó ń dẹ́rù bá gbogbo ilé. Sunday Dagboru dé. ẹni kọ́kọ́ ìjà sí ọkọ̀ tó fẹ́ rọ̀ọ̀rùn ni o. Sunday Dagboru dé. ó fẹ́ dùnkúnlé àìsàn ẹni bá lè rí òkú sí. Sunday Dagboru dé. èyí tó lọ lọ́nà tí gbogbo ilé ti ilẹ̀kùn ni. Sunday Dagboru dé. ó bá wà nínú gbogbo ilẹ̀ apàrọ̀rọ̀ o. Sunday Dagboru dé. ọkùnrin ńlá tó ní. ẹ̀yin ọkùnrin náà. Sunday Dagboru dé. ẹkùn òkè àjọ̀nú òkè tó dúró bọ̀. Sunday Dagboru dé. àpáta ńlá tí kò ṣe kọlù ní. Sunday Dagboru dé. ọkùnrin tó dẹ́rù bara rẹ̀ lórí òkè ńlá ni. Sunday Dagboru dé. Sunday Dagboru mama bìbí mama fòdúdí. ẹni lẹ́ni rẹ̀ lò máma ta sí ó bínú lọ́wọ́. ẹni láyé rẹ̀ lò máma súnmọ́ ó ṣòro. Sunday Dagboru ẹkùnlá orí òkè ọmọ tó jọ ọmọ lọ ọmọ tó rí kan bẹ́ẹ̀rì ẹni wí àwọn bí ẹni bọ́dì jà ọmọ asọ́lọ́ yìí. lọ́mọ kó lọ́mọ mọ èso ni o. Sunday Dagboru dé. ẹni tó láyà kó ní káyà rẹ̀ dúró jẹ́. Sunday Dagboru dé. ó wá dúró gbogbo àdúgbò dákẹ́ rọ́rọ́ ni. Sunday Dagboru dé. kò sẹ́ni tẹ́gbẹ́ náà wojú ẹkùn láì ṣàwó. Sunday Dagboru dé. ọ̀gbẹ̀rì tó sọ òwádẹ ní àkọlẹ̀ bòkíyá ni. Sunday Dagboru dé. ẹni kò mọ ẹni mọ kò dẹ̀ tí ì rí. Sunday Dagboru dé. kàkà kí orí òkè tó ń gbogbo ilé. Sunday Dagboru dé. ẹni lọ́wọ́ ìgbà sí ọ̀rọ̀ ni o. Sunday Dagboru dé. ó fẹ́ dùnkúnlé àìsàn ẹni bá lè rí. Sunday Dagboru dé. èyí tó lọ lọ́nà
lọ́nà tí gbogbo ilé ti ilẹ̀kùn ní Sunday Dagboru dé. Ó bá wà nínú gbogbo ilẹ̀ àpárọ̀rọ̀ o. Sunday Dagboru dé. Ọkùnrin ńlá tó dẹrù bọkùnrin ní Sunday Dagboru dé. Ẹkùn òkè àjọ̀dún òkè òkè Sunday Dagboru dé. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Láyé ẹ̀ tó bá tún dọ́rù nǹkan tó dánwò nírú òru àná yẹn tó bá dánwò wàá rí nǹkan tí màá fojú ẹ rí ibi tó bẹ̀rẹ̀ sí ẹ̀ máa ní kọ́ ṣubú ẹ̀ mọ́bẹ̀ wàá ti kí níbo ẹ̀ ń di gbogbo òdí ẹ̀ gbogbo tó wà nú ẹ̀ máa fò dànù jáde ni. mo já wèrè ó lọ bẹ̀rẹ̀ lóru àná owó lè mìíràn kó fẹ́ rì mọ́lẹ̀. ìwọ wàá lọ gbé kòkò kan mọ́lẹ̀ o fẹ́ máa rí gbogbo ẹlẹ́dàá àwọn tẹ́jọ́ ń gbélé o fẹ́ máa rí mọ́lẹ̀. orí ẹ̀ bàjẹ́ ni ebó rè mọ́tò tiẹ̀ rè ó rè ọmọ ìyá àwọn tó ń gbénú bí méjì náà ni òtún wá kúrò ń bẹ̀ náà tẹ́jọ́ ń gbélé òtún wá wo àwọn tó máa ṣú ọ̀ tó jẹ́ pé ìràwọ̀ wọn ń tàn ládùúgbò wà á wọ́n tó fẹ́ fi bòrò àwọn ẹ̀ mọ́lẹ̀ òtún fẹ́ kó o bọ́ sínú kòkò. wọ́n bí wọ́n ń pérí ayé o wọ́n ń pérí ọmọ ìgboro o gbogbo nǹkan pátápátá òun ni mo fi ṣe kí ni òun ni mo fi kọ̀ lọ̀rọ̀ sí lọ́dún ẹ̀ wọ́n bí ìyá ẹ̀dá èmi ti fojú rí o mo rí gbogbo nǹkan tó rí mọ́lẹ̀ o kò lẹ́sìn nǹkan tó bá dà fẹ́ mi so ti yẹ àwọn tó ń bá yé wọn jẹ́ nìkan máa wò kán má lè sọ̀rọ̀. orí ẹ ti bàjẹ́ orí ẹ ó ti yí bàbá jẹ́ mo fẹ́ ṣe lọ́wọ́ kí súnmọ́ kí n kọ́ fún ẹ láti inú kí n ba gbogbo ayé ẹ jẹ́ ń ṣe àdẹ̀mọ́ nǹkan tẹ́ fẹ́ rí díẹ̀ náà àmọ́ nǹkan tó ń dà fún yín àmọ́ tó ń dà fún yín ìwọ ìwòrọ̀ ó ní. tó ń torí Ọlọ́run. empty tó bá tún wá jẹ́ pé nǹkan wà nú ẹ̀ ń sìn àní nǹkan tó wà nú ẹ̀ àwọn tẹ́ fẹ́ fún àwọn ẹ̀ ti gbà àmọ́ empty ẹlẹ́dàá ni ẹlẹ́dàá 1 million ó ń wọnú ẹ̀ kò tí ì kún wọ́n máa wọnú ẹ̀ ẹlẹ́dàá tèmi ti kú òǹbẹ̀ o àmọ́ kò lè mọ̀ pé ẹlẹ́dàá mi ti kú òǹbẹ̀ finally máa bá. ẹjọ́ nítorí Ọlọ́run mo fọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ ayé yín yóò dìbàjẹ́ ẹjọ́ ẹgbẹ́ wa ẹ má bínú mi ní ìrì mọ́lẹ̀ mọ́ ẹgbẹ́ wa ẹjọ́. gbogbo fóònù ẹ mẹ́rin tó ń lò ní mo mọ̀ gbogbo àwọn nọ́mbà tó rẹ̀ wà lórí ẹ̀ láì tó wà lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ni mo mọ̀ tó ti yẹ ọ bí aláya ẹ̀dá tó bá bí ẹ̀dá tẹ̀ǹjẹ̀. kò tẹ̀ǹjì mí ní àárọ̀ ọ̀la àjà nọ́mbà ẹ̀ wọ́n lè ga ju ìlú àbẹ̀ ṣáàgà ẹ̀ pọ̀ ìyàwó ìdá tí ẹ yìí. ó ní dúró wò. lẹ́tí wọn ní gbàgbọ́ lẹ́gbẹ́ ọmọ lọ́mọ ni ó yà iye lọ́dún ẹni wíwá ẹni ó gbà wọn lọ́wọ́ ẹni tí a ò sọ fún bẹ́ẹ̀ sọ ni ṣé kì í ṣe ṣáàkìrì ọmọ ọ̀dọ́ mi ló fún olórí burúkú yìí nọ́mbà mi ó ṣe ń surprise mi pé mo nọ́mbà mi tí mo ní gbogbo nọ́mbà mi gbogbo àwọn nọ́mbà mi lòún mọ̀ anyway àbúrò abálọ̀rọ̀ tiẹ̀ ọwọ́ agbófinró ni màá ń nà sọ́rọ̀ ọmọkùnrin irú wọn pọ̀ ń gbòòrò lóòótọ́ but èmi ò ní take ẹ̀sìn pẹ̀lú ẹ̀ but tí n bá take ẹ̀sìn lẹ́ẹ̀kan ó rẹ́ láti pa anybody bí kágbé yẹn ti ó má tiẹ̀ dáràn sí mi lọ́rùn tá a bá sọ pé my escape bàbá Fatima yẹn ló jọ mí lójú wọ́n lè wúrú wà bẹ́ẹ̀ bàbá Fatima èèyàn ń display àdábẹ́ yẹn ẹ̀dẹ̀ tí ń yọ block ẹ̀ ń yọ lọ ẹ̀ continue ẹ̀ ń yọ block. ṣé wọn kì í sọ̀rọ̀ ni. ó ṣe rántí òdì ni wọ́n fi ká bàbá Fatima bàbá kò sí àbúrò mi gbogbo yà máa change wọn torí jọ́ọ̀tì yẹn bá máa yọ àdá wa bí bàbá Fatima ṣe máa ṣe bí ẹ̀ tó òde ìgbẹ́ pẹ̀lú display yọ wọlé síbẹ̀. olórí burúkú yẹn ni o lè ń ṣe bí wèrè o ń ṣe bí olórí burúkú o sọ fún gbọ́wọ́ amúkíní wálé ni. bẹ́ẹ̀ ló yẹ dáàmú jókòó lọ́jọ́ ẹ̀ ó mú bọ̀ bó jẹ́ rí ẹ́ o tún ní kí n wá dúró síbí yìí sì mo tún wà ń bí mi ò rí ẹ mo ti fẹ́ lo kíní yẹn fọmọ yẹn náà ojoojúmọ́ ọmọ ẹ̀ kàn fi mi pa ni kò lè jẹ́ kí n fi kíní gbà wọ́n kí ìsídé kúdé díẹ̀ kójú ẹ̀ tó kà èmi ò nífẹ̀ẹ́ sí o ìgbà wo ló máa mú àjọ òbí tó bá ju ọ̀la tó sọ pé máa mú wá ẹ̀ lọ yẹ ẹ̀ sì lóòótọ́ ló lóògùn àjọṣe rí àfọ̀ ẹ̀ akọ́ni ò ní rántí o owó ẹ̀jẹ̀ ò ní rọ́wọ́ tí ìbàkùn yóò ká o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ gbàgbẹ́ kó ránù kúrò lórí fóònù jọ bó wà lọ́wọ́ kí ló ń sọ kí ló ń ṣẹlẹ̀ gan olórí kúkú ọkọ̀ orí kò lè mú wá fún mi kò mú wá fún mi ó lè jà kò sí ọ̀lù máa ń dọ̀ spiriti tèmi ní máa ń sọ fún ọ ní
kókò wọn bí èèyàn rẹ̀ àfẹnibá fẹ́ kú máa ná bí kókú máa ná pa kò nílò dìde mọ́ ẹlẹ́dà. àtọ̀rọ̀ ẹ̀ wò kì í yẹ everybody lọ́nà o olórí burúkú lè ní oògùn ó máa ẹ̀rìn bàbá òkú bí èèyàn ṣe ń kú. báyìí ni ó dẹ̀ wọlé díẹ̀díẹ̀ ó dẹ̀ kú lọ. ó sọ fún mi pé tèmi àtòun bá jọ bí àwọn òun lè pa mi mo fà díà kúrò lọ́dún ẹ̀ ọmọ kejì àràjé mi ibi tí mo gbójú lè rí. wá dẹ̀ lọ gbólúwẹ̀ ló kà olú ẹ̀ á kàn lọ ṣubú dànù. máa yanjú ẹ̀. ọmọ ẹlẹ́ẹ̀lẹ̀ báwo lè lára yìí. a ti pẹ́ sí mú alẹ́. wábì kan kò jókòó lálẹ́ ìyọkọ lè di mí láyé ni àdé náà kì í náà pé ìjẹgbẹ́yẹgẹ́yẹ. òun kì í ṣe é jàre. ẹ má wọrí wọn. ẹ má ti láti bẹ̀rẹ̀. tẹ́sí fún mi ọlọ́run mà ní ìrírú èmi ní jẹ́rú ó báyìí pé kóbìnrin fún mi obìnrin báyìí dèmi máa ń fò gbogbo ọkùnrin tó bá ti ń dúró báyìí pé kóbìnrin fún wọn kì í tẹ́gbẹ̀. ó máa jí akú ni. mi ò mí ìnẹ̀ bẹ́ẹ̀ yẹn. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ ibi tí mo wà náà mo wà òye ẹ̀ ń sìn mo kàn mẹ́lú ayé ara mi ni gbogbo eléyìí wọ́n ń tà láti ṣó kẹ́ lè mọ̀ pé mo wà kẹrin ni ó tán o kò sí ọkọ̀ bọ̀. ok yẹn ò ní problem ṣé mo lè rí yín. ẹ̀rù ọmọ nǹkan tẹ́ lò wá o bẹ́ẹ̀ dúró yẹn lè láǹfààní àti máa dúró wájú mi bá mi sọ̀rọ̀ àmọ́ mi mọ nǹkan tó wà ní ojú yẹn mi ò lè wò ìkòkò àgbà wíkẹ̀ ojú ẹ máa yíje bá gàn sí mi bí wàá lè wó kẹ̀ ojú ló ṣe sínú ẹ. máa wo bẹ̀ mọ̀ wọ́n kan máa wo èmi máa wo wo aráyé mi máa sọ̀rọ̀ ẹ lọ kí lẹ sọ pé. ẹ máa sọ ẹ máa sọ. ṣé nítorí jòun tẹ́ ẹ bá sọ ọkọ tẹ́lẹ̀ rí mi fún ti padà sọ fún o. gbogbo ẹ̀ náà ni mo ì máa gbọ́. ṣé ogun sọ́ọ̀sì bẹ́ẹ̀ fẹ́ máa lose ni. ẹ ká kan wọ ìjókòó síbì kan ká sọ̀rọ̀ náà ni. ká kúrò mi sọ̀rọ̀ yẹn important tó yẹn. àwọn important. ibo ni ibi dá lọ ẹ. kò sí wàhálà yójú sọ. lójú ẹ̀ ká máa lọ wọ́n máa jókòó síwájú. àjókòó sẹ́yìn tó ti yé sí ilé máa sọ̀rọ̀ wa lọ bóyá àti ẹni dé junction gan kó tó di pàṣọ́tọ̀. òótọ́ ní ṣe dírẹ́fà ẹ̀ ń sìn wọ́n kàn máa jókòó náà ni wọ́n máa wà ẹ́. uncle àwa méjèèjì nìkan. kókò kìíní ẹ̀ tún ti ṣe mí o àbìrò ẹgbẹ́ mi ṣe fún ẹ rí owó yẹrẹ dúró bàá báyìí ìwọ kan bí èmi ní rìn mí fún mi ní rìn mí. irọ́ Dagboru mo gbà yẹn mo ò fẹ́ yẹn rárá ṣé o mọ̀ wípé àìrìn pọ́n ejò ló máa ń fi àjọ mi jò ni. dúró kí ló ń gbìyànjú sọ. ìtumọ̀ ẹ̀ gangan ni kó lè ṣe nǹkan fún ẹlẹ́yìn mi mo lè fi ẹlẹ̀ wọ́n náà rí ọmọ ẹlẹ́lẹ̀ orí bó rí ni ṣó rí ni. èyí túmọ̀ yẹn. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ àwọn náà kò dúró dàrún. pé kí ni.
èmi ò lè gbà. ó mọ̀ kó bí anybody dá. òótọ́ ni wọ́n bí èèyàn. níbo anybody á lọ dènà tèmi wọn ní gbà tán. bí ìwé anybody Dagboru wa àwọn bí wọn. wọn ní gbà tán. gbà òótọ́ ni mo mọ̀. wọn ní gbà pé níbo ẹgbọ́ ẹni tí ilé ìṣẹ̀lẹ̀ wọn bí anybody dá. wàá lọ gbé mi lọ síbi kankan àwọn kan á lọ máa dènà tèmi èmi bá kú fún wọn láti ẹ̀ka máa bá gbogbo nǹkan tó jọ ọ́ lójú àwọn bàjẹ́. fẹjúmọ̀ wọn náà fẹjúmọ̀ tó bá ti wẹ̀ fẹjúmọ̀ gangan. àbàjẹ́. irọ́. kí ni ẹ tún ṣe ní ṣá àmì ẹ tún wálẹ̀ wọ̀ ṣùgbọ́n ẹ wo adènà dèmi ò wọ́n dènà dọ́mọ òkú òkú ayọ̀ lójijì everything na blow ni o. yẹlẹ níṣó. mo kàn láti rọra ohun tó ju obìnrin ló pa táǹtì o. mo ti mú nọ́mbà ẹ o. mo ti rí o. mo ti máa dá ìpín àbáwò ẹ lọ ṣọ́ọ̀rù. ibùkọ́ lórí ẹ yí wọ́n ṣẹ̀dẹ̀ gáràjì àbí àwọn ṣẹ̀dẹ̀ gáràjì jẹ́ pàdé láàrin ọ̀wù sílẹ̀kùn ọmọ ẹlẹ́lẹ̀ máa gbọ́ orí owó yẹ sílẹ̀kùn lọ́wọ́ á ní tútù ẹ̀ lọ́wọ́ á rí ẹ lọ́wọ́ á rí ẹ ọdì àwọn èrò lórí máa pọ̀ lọ́wọ́ ẹ̀ bó ṣe lè dúró. àbájú ẹ̀jọ̀ sí bó ṣe lè dúró tó bá wẹ̀ o lè jókòó sókè. ọmọ yìí náà kọ̀mọ́jà ti mú nọ́mbà òun rè kú kúrẹ́ ẹ̀jọ̀ ẹ play lọ mo ti mọ̀ jẹun lọ. òun ni ó ti wà lórí mi ó ti wà. jẹun lọ. àmọ́ tó yẹ lọ. ìpínlẹ̀ rọra. ayé jẹun ẹ lọ. ọjọ́ mẹ́bí wọ́n ti bóyá lọ. mo tẹ̀ ẹ́ ìfẹ́. Dagboru wa. Dagboru dé. ọkùnrin ńlá tó dẹrù bọkùnrin. Sunday Dagboru dé. ẹkùn òkè àjọ̀nú òkè tó dúró gan. Sunday Dagboru dé. àpáta ńlá tí kò ṣe kọlù ní. Sunday Dagboru dé. ọkùnrin tó dẹrù bara rẹ̀ lórí òkè ńlá ni. Sunday Dagboru dé. Sunday Dagboru. Mama bíi fi. Mama fòdúdí. ibi tọ́lọ́run jogún fún mi ni ibi tí mò ń gbé ni. ó wà alright àwọn tó ṣe interior decoration yẹn gan wà alright gan wọ́n try. èmi náà mo ṣe fúnra mi. oh ìwọ bẹ́ẹ̀ ni. ẹ try gan. Anyway ẹ jókòó ẹ make ara comfortable. má jò má wọlé má jò. Okay kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. ti jíjẹ yẹn náà èmi ò kì í fi bẹ́ẹ̀ jẹun ọtí mi ò jẹ́ ń fẹ́ nù kàn yẹn ní ń fẹ́ nù kàn yẹn but tí n bá rí 3-3 máa manage I can manage for now kí n kàn lè fi appreciate nǹkan tí mo rí ipò wà alright. Well ṣe rí 3-3 tẹ́ pé yẹn ẹ nílé rí yẹn bí sá tẹ́ bá fẹ́ bí juice bí fruit wine possible. Ti ní mi lè rí pé kí ni mo fẹ́ mọ àbí kí ni mo fẹ́ jẹ lọ́dọ̀ ní kẹ́ bí mi látẹ̀mọ̀ kẹ́rin ní 3-3 ẹ lọ gbómi wá ṣe bí yẹn máa wà àlejò wá ṣòro ṣe o òye yìí máa bí mi. No problem. Imported leather, lolo. Imported, then do 60 inches. Last one. Nǹkan rere kan ló ní ṣe. Kò sí ìgbà kankan tí nǹkan rere máa ń wá sí mi lọ́kàn. Bó ṣe máa ṣe mí ni pé kí n ṣàjàṣà. Kí n ṣàfọwọ́ alákàkiri.